ẹ̀yin tèmi ẹ tún káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́yìn ìtàgé níbi tí a ti ń ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá yálà èyí tá a ti wò tipẹ́ èyí tó ẹ̀ṣẹ̀ jáde tàbí èyí tó ṣì ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ ibi báyìí la ti ń ṣe àtúpalẹ̀ wọn. Sinimá ọmọ amúwá lónìí fún yín Láfíńdára part 3 ni Láfíńdára part 3 ẹ̀yin náà dúró de àbí ó ti ń pẹ́ torí mo mọ̀ pé part 2 yẹn ibi tó parí sí ẹ̀yin náà ti miss ẹ pé ó yẹ kí n tètè lọ wo sinimá yìí àbí ó dà part 3 yẹn ti ń bọ̀ ní kòpẹ́kòpẹ́ yìí. Part 3 á bẹ̀rẹ̀ sí ní show lórí Yorùbá Premium Plus á bẹ̀rẹ̀ sí ní show Láfíńdára ẹ fẹ́ wo nǹkan tó fẹ́ gbẹ̀yìn Àbẹ̀bí brother Jacob àti àwọn tó kù nínú sinimá yẹn ẹ wo ibi tẹ́ ẹ fojú sí ọ̀nà gbábẹ́ ó nǹkan tó máa jáde nínú part 3 yìí ó máa nágbára gan ṣẹ́yìn ń retí part 3 àbẹ́ ẹ̀ retí ẹ̀ tẹ́ ẹ bá ń retí ẹ̀ máa fi sí comment section ó máa jẹ́ kí ó ṣe kí ni kí wọ́n ètè lè gbé part 3 yẹn kọ́ lè ètè release ẹ̀ pàápàá nítorí àkókò àwọn èèyàn ti ń béèrè fún ní o bí ìbá ṣe pé àwọn èèyàn ti ń béèrè fún ẹ̀yin náà ọmọ lẹ́yìn ìtàgé a kì í bá wọn hèrà débi pé a ó hèrà tí ò lọ́mọ́nú àti ẹ̀ ní bá wọn sọ rárá ni ṣùgbọ́n torí àwọn èèyàn ti ń béèrè fún gan pé lẹ́yìn ìtàgé ẹ sọ̀rọ̀ kankan nípa Láfíńdára. Láfíńdára sinimá ńlá ni o ó dùn ẹ̀kọ́ tó dẹ̀ wà nù sinimá yìí èmi ti rí ẹ̀kọ́ tèmi kọ́ o kí ni ìwọ rí kọ́ nù Láfíńdára ṣe rí ẹjẹ́ a ṣe báyìí ìwọ kí ni nǹkan tó lè rate sinimá yẹn ẹ̀yin tẹ́ ẹ wo part 1 tẹ́ ẹ wo part 2 kí lẹ lè rate ẹ̀ kí ni ohun tẹ́ wá ń dúró dè nínú apá kẹta èmi ti rate ẹ̀ lọ́dọ̀ tèmi ń bí báyìí mo mọ nǹkan tí mo lè fún Láfíńdára torí gbogbo àwọn òṣèré tí wọ́n kópa nínú ẹ̀ iṣẹ́ ńlá àkọ́ṣe ni wọ́n ṣe. Lẹ́yìn ìtàgé lórúkọ ìkànnì yìí níbi tí a ti ń ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá yálà ètò ẹ̀ṣẹ̀ jáde yìí tó ń bọ̀ tàbí ìta àti wò we are not here to upload anybody's content gbogbo nǹkan tẹ́ ẹ bá rí níbí báyìí ti tiwa fúnra ara wa ni ẹ o bí ẹni bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ kọ́ńṣẹ́ alábàpàdé ìkànnì yìí ẹ má gbàgbé láti follow wa òkèrè tẹ notification bell yẹn títí ìgbà míì tá ò tún fi pàdé èmi àti yín a ò ní jọ ẹni tí wọ́n wá o ó dàbọ̀.